sí nǹkan tí ọkùnrin lè ṣe tóbìnrin ò lè ṣe ó dẹ̀ wà láì mọye. ní kíni nítọ́kùnrin lè ṣe tóbìnrin lè ṣe ó pọ̀ rẹpẹtẹ. ẹ dákun nígbà tó fi ń gbé egun sóbìnrin bá wọn gbé egun nígbà tó fi ń gbé sóbìnrin bá wọn gbòòrò. ó tóbi tó dé yẹn awo egúngún lobìnrin lè ṣe o awo gẹ̀lẹ́dẹ́ lobìnrin lè mọ̀ bí obìnrin bá fojú kan orò ó gbé. ẹ kú àpérò. ẹ káàbọ̀. ní òótọ́ ni pé àwọn egúngún lobìnrin lè ṣe àwọn gẹ̀lẹ́dẹ́ lobìnrin lè tóbìnrin bá fojú dòrò orò ó gbé. ìyá mi obìnrin kankan ò gbọdọ̀ bá wọn wọ gbòòrò obìnrin tó bá wọ gbòòrò obìnrin bá wọn gbóbi mọ́mọ́ láyé obìnrin ò gbọdọ̀ bá wọn gbé eégún obìnrin tó bá gbé eégún yóò yàgàn ọkọ ò máa kú mọ́ lórí ni obìnrin lè joyè tó bá jẹ́ ọmọ ilé ọlọ́jẹ̀ lórí ìyámọ̀dẹ̀ ló lè jẹ́ dé. ẹ̀yin èèyàn mi tó wà ní ilé tẹ̀ ń wò wá sinimá kan la máa fẹ́ polówó fún yín àgbàyanu sinimá ni ọmọdé àgbàlagbà àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtẹlẹ́sìn ìbílẹ̀ ló yẹ kó wo sinimá yìí o Egúnbìnrin ní àkọlé ẹ̀ ó jáde láti ọwọ́ ìyá wa ẹni tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mọ owó ẹ bá wa dárúkọ yín fún wọn. orúkọ tèmi ni prophetess Olúwatúnmiṣe Àníkẹ́ Adédèjì. àwọn àgbà òṣèré lóríṣiríṣi náà wà nínú sinimá yìí o. peter Àjàgbèmí Dìgbòlújà Aisha Bọ́sẹ̀ Akínọlá bọ̀bọ̀ ó ti ẹ̀pọ̀ tí ò ṣe é kà. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ bá ti wá wo sinimá yìí ẹ dákun torí Ọlọ́run ẹ pe ọmọdé ilé ẹ pe àlejò ẹ pe àgbàlagbà ẹ pe ọkùnrin ẹ pe obìnrin ẹ jẹ́ kí gbogbo àṣekínni ká wo nu sinimá yìí owó tí ẹ máa fira kò ní wọ̀n yín ẹ̀yin fi ọwọ́ yín ẹ̀yin fi gbọ́ ọmọ yín. gbogbo ẹ̀yin èèyàn wá nílé ọ̀rọ̀ lẹ ti gbọ́ lóye ẹnu àwọn èèyàn mi yìí o torí pé kí ni sinimá náà kọ́ni lẹ́kọ̀ọ́ gidi kódà àwọn ò ń ṣe sinimá ẹ̀ ṣá àwọn ò ń ṣe sinimá rádaràda sinimá tẹ máa wò tó ẹgbẹ́ yìí gan máa jókòó ẹ tó máa rò pé ó náà máa tó ìdí nìyẹn o. àṣà sì wà o ẹ má jẹ́ ká dé ìjà o God bless you.